Ògo mà ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Olúwa ṣeun. Thank you, Jesus. A tún rí Sunday tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá. Ó sì bá ìwọ lórí èrò, tó bá èmi náà lórí èrò. Dúrà mi sí ọ̀rẹ́ o, lórúkọ Jésù, ó sọdún láyọ̀. Àmín Jésù. Ẹ̀mí mọ́ jẹ́ sọdún láyọ̀. Àmín Jésù. Èyí tó kù ní gbòòrò mọ́ wòran o. There can never be victory without violence. There can never be progress without fight. There can be contentment without contention. There can never be recovery without aggression. No breakthrough without battle. Gbogbo ẹni tó rí tó mú mẹ́dà dání ó ti jà fún ni. Ẹ lọ múra. Lágbára Ọlọ́run ayé ò ní yé sí ọlá. Àmín Jésù. Don't look for any alternative to your help. Any alternative you have to help disqualify you from God's help. Yes, sir. Gbogbo alternative tó bá ti ní lẹ́yìn Ọlọ́run òun ló lé Ọlọ́run kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ o. Ọlọ́run ní dúró tòsí ibẹ̀ o. Ìrìn àjò oṣù kejìlá tí ń bẹ níwájú wa yìí a ó rìn yé o. Àmín Jésù. Wọ́n sọ fún ọ níjọ́sí pé ayé ìgbà nǹkan tí ò ní túmọ̀ lọ́wọ́ èèyàn. Orí àáké ni wọ́n yà yọ sókósómi. Bẹ́ẹ̀ ni. Igi ò jábọ́. Igi wà lọ́wọ́ wọn, òkùtù igi nínú 2 Kings chapter 6. Wọ́n ké wọn láàtọ́rọ̀ rẹ̀ ni. Irin yẹn ló yọ. Ṣé ẹ wàá mọ̀ fi gilugi tí kì í wà wó ni? Wọ́n tí wọ́n dẹ̀ fẹ́ ṣe ni pé wọ́n làwọn fẹ́ sọ ibi táwọn wà dé ńlá. Ó kàn ti ẹ̀rẹ́ nígbà tí mo kàwé. Àwọn tó ti múra tán yìí náà ni. Orí àáké yọ. Ṣé bórí àáké ló ti ẹ̀yọ ní 2 Kings chapter 6 gbàtà dé 2 Kings chapter 4 verse 18 to 20. Ọmọ Ṣúnémù ẹyọ kan ṣoṣo ló bọ́ sọnù. Ó lóyún ọmọ yẹn ní ògbólógbò. Ó ti dàgbà kò retí ọmọ mọ́. Epo ti bí kan ti ẹyọ kan náà ti ń wá nù kò tiẹ̀ lọ́mọ láyé. Ó wá dògbólógbò ọyẹ ló pàdé wòlíì tiẹ̀. Wọ́n ń pè ní wòlíì Èlíṣà. Ó ní níwòye ọdún tí ń bọ̀ ó ló gbọ̀ mọ́. Àwọn wòlíì kan àṣẹ ń bẹ lẹ́nu wọn. Àṣẹ ń bẹ. Ọlọ́run ń bẹ láàyè o. Ẹ wo ẹ̀rí màmá òun ní Ayọ̀bọ tó lòun ò lè jáde kò lè dìde lójú kan. Ó lòun sá ń gbọ́ àdúrà pé bàbá tá à ń gbọ́ lórí rédíò kan ló dá Ayọ̀bọ yìí ni. Ó lòun wá bẹ̀ sí sàmì. Òun ò tẹ̀ gbà torí ọ̀nà jíde ó sá ń gbóhùn àmì tó àwọn èèyàn ń ṣe àmì àṣàmì ń lọ tòótọ́ báwọn. Ó lòun náà bá ń ṣe àmì látago 6 àárọ̀ bùtú tí ìdàgò 11 àbàgò 12 ní sàmì. Ńgbà ó ṣe tán ló ní kó òun fẹ́ lọ bẹ́túmọ̀ àìbò ló bó ṣe dìde nù. Ó lòun gbẹ́sẹ̀ kìíní òun gbẹ́sẹ̀ kejì. Ìyàmọ̀ ń jó ṣọ́ọ̀ṣì. Sáà tán bá ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló kù. Wọ́n tún gbàgbàgbà lọ́dọ̀ obìnrin Ṣúnémù ọlọ́rọ̀ ńlá yìí wọ́n gbòdìdì ọmọ lọ́wọ́ ẹ̀. Ohun tó máa sọnù lọ́wọ́ rẹ lópin ọdún tí wọ́n á fi gbé ọwọ́ lé ọ léjìká pé bákan ló ṣe rí bákan kan ló ṣe rí ẹ̀mí mọ́ ò ní gbà fún wọn. Sọ pé wọn ò ní rí gbà wọn. Kò sẹ́ni tí ò láàyè láyé ayé ni ò fún ọ láàyè. Mọ́ gbàgbé o ayé ìgbà tí ò ní túmọ̀ lọ́wọ́ èèyàn. Ìdínú ọ̀tá tó bá gba sọ ọrùn rẹ ọ̀tá kéékèèké nù. Àwọn ọ̀tá gidi odidi skin èèyàn ni wọ́n fẹ́ wọ̀ nígbà tó bá ti ní skin cancer. Èyí tó bá ṣífìlà lórí rẹ àwọn ọ̀tá kéékèèké nù ọlọ́pọlọ ló fẹ́ kó lọ. Ẹ̀rí wọ́n gba Absalom lọ́wọ́ Dáfídì. Ó pariwo Absalom my son, Absalom my son. Wọ́n gba àpótí ẹ̀rí lọ́wọ́ Élì. Wọ́n ní kílẹ̀ ń ṣẹlẹ̀ lókè lọ. Wọ́n ní ogun ti gba àpótí ẹ̀rí lọ. Wọ́n lọ́rùn rẹ̀ kan sórí àga. Ó dẹ̀ dákẹ́ wẹ́lò. Wọ́n gba Joseph lọ́wọ́ Jacob. Jacob ní mi ò ní rẹ́rìn mọ́ tí màá fi kúrò láyé. Joseph ọmọ mi ẹlẹ́rìn kó burúkú ajẹ́. Ẹ̀sà ayé wọ́n máa ń ṣọ́yìn láti gba nǹkan kan lọ́wọ́ èèyàn. Ohun tí wọ́n ń ṣọ́ lára rẹ̀ tí wọ́n fẹ́ gbà. Ohun tí wọ́n ń ṣọ́ lọ́wọ́ rẹ̀ tí wọ́n fẹ́ gbà. Wọ́n fi lọ lójú àlá orí. Òun wá ọmọ yẹn káàkiri. Ó jí ariwo ló bá jí pẹ̀lú ìlágùn ńlá. Ó dárúkọ ọmọ yẹn jí ni. Wọ́n sọ fún ọ lójú àlá pé wọ́n fẹ́ gba nǹkan. Òun wá bàtà ẹsẹ̀ kan orí. Wọ́n sọ fún ọ pé wọ́n fẹ́ gba nǹkan kan. Òun wà gbogbo ohun tí wọ́n ti pinnu àti gbà lọ́wọ́ rẹ̀ lópin ọdún. Òní ni Sunday tó gbẹ̀yìn ní oṣù kọkànlá. Ọ̀la tí mò ń wè ní oṣù parí. Tuesday ní on the 1. Ẹni tí àmì rẹ̀ bá borí tó láwọn ó gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀mọ́ ò ní gbà. Sọ pé bo ni wọ́n ti ń ṣèpàdé ẹ̀. Láti gba olórí ayọ̀ mi lọ. Láti fọ́ jíngí mọ́ mi lọ́wọ́. Kí ni òǹkùn fẹ́ gbà lọ́wọ́ mi? Láti já mi sí òwò. Kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi? Tí wọ́n mọ̀ pé yóò dùn mí gan. Ohun tí wọ́n fẹ́ gbà yìí. Ọlọ́run àánú. Mọ́ fún wọn gbà. Ẹ kiná bọ̀ wọ́n lára. Ọ̀fọ̀ èdè àìyedè. Bọ́ sáàárín wọn. Ẹ ní rí gbà. Ẹ ní rí ọmọ tèmi gbà. Ẹ ní rí àlàáfíà mi gbà. Ẹ ní rí ògo mi gbà. Àga ògo mi ẹ̀ ní rí gbà. Ohun tí ẹ fẹ́ gbà lọ́wọ́ mi ẹ̀ ní rí gbà. Sọ pé ohun tí ọ̀tá ò fún mi kò ní rí gbà. Ohun tí ọ̀tá ò fún mi ọmọ tí ò fún mi wọ́n ní rí gbà. Èkejì tí mò ń sọ fún ọ ni wípé iṣẹ́ ògbà kìtìyàn
àti ìlàágùn ni mo ń yọrí ṣàṣeyọrí. Àwọn tó yẹ kó mọ̀ lópin ọdún mò ń fún ọ yìí. Kì í ṣe gbogbo akitiyan àti ìlàágùn ni mo ń yọrí sí àṣeyọrí. Nínú Luke chapter 5, Pétérù ó lòun lọ jìnnà, ó ní ṣùgbọ́n ayé òun lọ jìnnà. Ó lòun rìn jìnnà, apẹja tó dára ẹ̀ lójú. Kí ṣe wá pé a ní pàjá lóru. Torí mi mọ̀ ń bẹ̀rù àwọn ewin lórí omi. Ẹ mọ̀ pé ọdẹ tó bá dájú ní mọ̀ ń lọ sọdẹ lóru. Yẹ gbogbo wọn ní lọ. Ṣé gbogbo pásọ̀ ni ó ṣe dìbránsì àbàmì? Ń gbọ́? Tí ó rárá fẹ̀yìn yọ kúrò mẹ́pẹ́. Ọlọ́run máa ṣe iṣẹ́ òun pé ẹ má wọlé ogun yẹn ọ̀sẹ̀ tí ó fẹ̀yìn rìn. Pétérù rìn lọ lóru pẹ̀lú bóòtì ẹ̀. Wọ́n pẹja lọ lóru gbogbo òru. Ó ní gbogbo òru la fi ṣe làálàá mú kankan. Gbogbo làálàá tó ti ṣe ní January. Ó rìn jìnnà. Ó negotiate jìnnà. Ìran rẹ̀ jinlẹ̀ lọ́dún yìí. Ó rìn jìnnà. Ṣùgbọ́n wọn jẹ́ nǹkan kan yọ. Mo gbàdúrà ní oṣù kan tó kù tó fẹ́ mú yìí, ẹ̀mí máa san èrè fún ọ. Akitiyan àti ìlà ni mo ń yọrí sí àṣeyọrí. Ṣùgbọ́n tiẹ̀ máa yọrí sí àṣeyọrí. Ó lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn tí ó wà ní ìgboro náà ni. Wọ́n ṣàkitiyan, wọ́n làágùn, ṣùgbọ́n kò kàn yọ kankan ni. Àbí ẹni tó ṣe first degree tó tún lọ ṣe master, àbí tó tún ẹ̀rọ fún PhD. Kí lẹ rò pé? Akitiyan ni. Ẹni tó jí láago 4 àárọ̀. Bẹ́ẹ̀ni tó tún sùn ní aago 11. Ẹ̀wòrán àwọn goslo Kòròdú yìí. Ọlọ́run nìkan mọ̀ ni ọ̀gá wọn tún fa akitiyan rẹ̀ ṣòfò mọ́. Wọ́n ní bí ṣòfò mọ́. Ìkẹta, ìhòòhò àti ẹ̀sìn ò ṣeé ṣe o láìsí pé ẹnìkan ń bẹ lẹ́yìn rẹ̀. Gbogbo ibi tẹ́ bá ti rí ẹ̀sìn ọwọ́ ẹ̀rí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Exodus 32:25 ó ní a sì já gbogbo Ísírẹ́lì sí ìhòòhò. Ó nítorí pé Árónì já wọn sí ìhòòhò. Mósè lórí òkè kó tó dé ó nítorí pé Árónì já wọn sí ìhòòhò. Gbogbo ìhòòhò gbogbo ẹ̀sìn tí ẹ bá rí ẹni tí ayé dédé já sí òwò tó ti nírí tí ò ní mọ́, tí wọ́n já sí òwò tó ti bímọ tí ò rọmọ pè mọ́, tí wọ́n kẹ́yìn ọmọ sí, ìyá kan pariwo oníwòlíì ó ní ayé kẹ́yìn ọmọ sóhun, tí wọ́n dédé já wálẹ̀, wọ́n já sí òwò. ẹ̀sìn rẹ̀ ẹ̀wọ̀n tí kọlọ́n sọ lẹ́ẹ̀kan nípa bàbá odidi brigadier general. ẹ jọ sá ẹ mọ́ fi ìrìn àjò oníṣàwádà Olúwa ń lò fún ẹnìkan lọ́wọ́lọ́wọ́. Gbogbo ìhòòhò àti ẹ̀sìn tí ayé korí rẹ̀ bọ̀, ọwọ́ wo ló já ọ sí òwò? Ọwọ́ wo ló gba aṣọ iyì lọ́rùn rẹ̀? Ọwọ́ wo ni ta ló lọ́wọ́ yìí bó ti kò súnmọ́ ọ tó ọwọ́ wọn gbẹ ni. Ìwọ àti ẹ̀sìn ó ń bẹ ṣùgbọ́n wọn ẹ̀ ń dédé ṣẹlẹ̀ ẹnìkan ní bẹ́ǹdì rẹ̀ yóò bá ní ẹnìkan ní bẹ́ǹdì òrò lórí òfin ké. Bẹ́ẹ̀ni ó ní èrò mi ti ń jó lórí omi, ó ní ẹ̀wò sàlẹ̀ odò, onílù rẹ̀ ń bẹ́ẹ̀. Ọ̀gá wọ́n rán mi sí ọ, kí ló dé tí ẹni tó ti ní ilé tẹ́lẹ̀ tó tún di mìrẹ́ǹtì wọ láńlọ tẹ́lẹ̀, kí ọwọ́ wo ló já ọ sí òwò yìí? Ó nítorí pé Árónì já wọn sí òwò. Gbogbo ọwọ́ àjèjì lára rẹ ti ń já ọ sí òwò, ọwọ́ yẹn gbẹ. O cross sí December, o ò ní gbé ẹ̀sìn ìwọ December. Mo sọ ní ọjọ́ sí pé òjò ẹ̀sìn aládùúrà mọ́ ṣú ṣùgbọ́n kì í rọ̀. Ìyá ìṣàmì òjò ẹ̀sìn tó súlé ọmọ rẹ lórí Olúwa fẹ̀dà. Ẹ̀mọ́ fẹ̀dà Jésù.